بشراك على برنامج bàbá mọ́sù ló ti bẹ̀rẹ̀ ẹ lọ Ferrari. يا فورين بشراك bàbá lẹ́yìn Ferrari ẹ kọ́másán tí ó fọ́ ta lórí. يا فورين بشراك kí ló kà wá àwa tá a gbọ́ pa àwa ń kọ́lé lọ tí a ti. يا فورين بشراك àwa ń gun mọ́tò lọ tí يا فورين بشراك على برنامج ó dà nígbà tẹ́ ń fẹ́ni tí o ti níyàwó lé ní kìnìún tẹ́ fẹ́ kó máa kanra máa ń tí o. كنا حمدا لربنا المنان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل يدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم شيخنا غوث الشباب شيخنا غوث الشباب منفق للرياء شيخنا غوث شبابي شيخنا غوث الشباب منفق للرياء أنت فخر اليارفين أنت فخر اليارفين أنت نور الأولياء شيخنا غوث شبابي شيخنا غوث شبابي منفق للرياء أعوذ بالله من الشيطان الرجيم حياكم الله. بسم الله الرحمن الرحيم وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين وإذ يمكر بك الذين كفروا يثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين bíjókòó bá rí bó ti rí حفظكم الله èmi ò wá sọ̀rọ̀ ní òde àfàwà Foreign wàláhì wíwá tí mo wá tahillatan lil qasam عافاكم الله. mo dẹ̀ rí i pé ètò tó wà nílẹ̀ ẹlẹ́ ó sún mi kì lọ́la kí n wá lónìí ń bọ̀ lọ́la ìní wá bàbá Foreign ò ní bínú حياكم tí wọ́n bá ti rí mi lónìí wàláhì torí tí mo fi wá nù حياكم الله. àmọ́ ìwá ní kí n sọ̀rọ̀ ibi tí mo ti kú mo stand lórí existing protocol ni tí n bá dẹ̀wò níbi ìwọ̀n ajáwé nǹkan mi fún yàn حياكم الله. ó ṣe kí n kí àwọn àgbàlagbà lásán náà ni wàláwùlá fadlullahi alayka wa rahmatuhu. ولولا فضل الله عليك ورحمته لهمت
طائفة منهم أن يدلوك وما يدلون إلا أنفسهم وأنزل عليك الكتاب والحكمة وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما. العلماء ورثة الأنبياء. أفاكم الله. The scholars are the inheritors of the prophets. أفاكم. والعلماء والأولياء لم يورثوا درهما ولا دينارا. أفاكم. وإنهم ورثوا العلم. بس كلمة فول ثاني نفونا يبل فايل كوان نسيب ورثوا هم العلم. ولولا فضل الله عليك ورحمته مفعول ثاني فعل مجهول منصوب لهمت طائفة منهم أن يدلوك. àbájá ìbásọ̀lá kẹ́ ọlọ́run tó fi sáàrin ẹ̀yìn àwọn àfa wọ́n fẹ́ bọ́sọ̀ yìí lára yín. فضل mo الله. sọ níbi tí mo ti kú olóṣogbo lónìí pé ẹ̀yin àfa wa tẹ́ ẹ bá ti rà wá tọ́lọ́run fi wá gbá ẹnu kí wọ́n pè ń lé ní báárà sọ̀hún. wàláhì gbogbo ń tẹ́ ẹ bá ní nìyẹn fi kún wa lọ́wọ́. lánàá wọ́n máa ń kàn yín mọ́ ọ́dásì ni. so yìí tó bá dúdú àbẹ̀tẹ̀ wọn sọ pé albasity and others múra bọ́sẹ̀ kúrò ní others. àyè kù lẹ́yìn albasity àǹtí wà. Àǹdíwà. tí wọn bá ti wá lè fi and tó kọrọ wá sí lè dá and gbé lọ́wọ́ àwọn akọ ọmọ others mo dá akí àwọn tí wọ́n wọlé àti àwọn yòókù. ولولا فضل الله عليك ورحمته. bàbá ọlá tọ́lọ́run fi sáàrin yín ọlá Al-Qur'an tí ẹ bá sọ láàrin ni àti rahama blessing tọ́lọ́run fi síbẹ̀. لهمت طائفة منهم أن يدلوك. àwọn èèyàn fẹ́ sọ yín dalábùkù ọlá tọ́lọ́run fún iná làwa yìí. alhamdulillah. olówó tí o bá sọ̀rọ̀ sáà fáwọn múra ní ìsìn ni àjọ gbé tira wa ni o. olówó tí ó bá sọ̀rọ̀ sáwọn àfa nísìn wàá múra ni. ọjọ́ orí la fi ń tẹ̀jà jẹ́jẹ́ ní ti bẹ̀ lọ́wọ́ ọjà ló mọ̀ kéré. لهمت طائفة منهم أن يدلوك. ọ̀nà ibi tó sọ̀rọ̀ pé àti mọ̀ rí kọ́lọ̀ wá ti rí tiwa. ọ̀dọ́ ibi tó rò pé wọ́n ti máa ń rí yẹ kọ́ láti rí tiwa. bàbá wa àgbà níkàlẹ̀ ẹ dákun bàbá yẹn mú kọ́ ni. bàbá wa àgbà al-Khalifa ọlọ́run kẹ́mi ẹ bá padà ṣéèkù lẹ́ẹ̀kan náà. ṣéèkù. ẹ bá ti wojú yín náà bàbá mọ̀ yẹn gidi wò sẹ́yìn tẹ́ bá wù ẹ lóbi ń bá mi báyìí malakun karimun fi madharihi lakinnahu shaytanu imun fi makhabtihi. Allah. lakiyaka biwadi abi bakri. Allah. wa qalbuhu qalbu abi lahabi. tẹ́ bá lọ́lọ́mí tó bá wọlé báyìí ẹ rò pé màláíkà lẹ rí ni láàlú ògiri òkò lẹ rí wọn lé kankan ọ̀nà ọ̀run. ألا إن أولياء الله. ọlọ́run láwọn wòlíì ọlọ́run Sheikh Ádámù sọnù falsafatul wilaya wọn. falsafatul wilaya tí Sheikh Ádámù kọ tó bá wo page 4 bẹ́ẹ̀ Sheikh Ádámù ní inna awliya Allah mawjuduna fi sa'ir tabaqatin nas ma damu muttasifina bil imani wa taqwa. لا خوف عليهم ولا هم يحزنون. ó tí ọba fi ọ̀tẹ̀kùn ní tọ́ba tó yọ ọ̀tẹ̀kùn bẹ́ẹ̀ àfáà tó yanjú ní Sheikh Ádámù àti ìrírí wọn. tó o bá fọ́tẹ̀ kún o tún wá yọ ọ̀tẹ̀ kún bẹ́ẹ̀ àfa tó yẹ Sheikh Ádámù àìrí wọn. bàbá yẹn má bínú sáà ẹ ń bá lè ka tíà dáadáa sẹ́ni gbogbo àwọn tí wọ́n ń takò Sheikh Ádámù yẹn ń wọlé kọ́ ni ẹni tó bá lè kan tí Sheikh Ádámù kọ ọ́ tán sínú ìfẹ́ Sheikh Ádámù kódà kọ́ mọ̀ kéwù lágége. إن أولياء الله. ṣé ìwé ti pariwo Sheikh Ádámù ló kéwù lágége ni àmọ́ kan tí wọ́n kọ ó rí i pé bàbá eléyìí góòdù lásán nù táà nílò. لا خوف عليهم ولا هم يحزنون. bàbá àbùkù tó sì kan àfáà nílẹ̀ Yorùbá Ìlọrin lẹ́tí bẹ̀rẹ̀ rẹ̀ sá. àbùkù tó kà àfa nílẹ̀ Yorùbá Ìlọrin bí láti bẹ̀rẹ̀ rẹ̀. ẹ má bínú sá o
Ìlọrin lẹ́tí kọ́kọ́ bọ́ sọ yìí lára àwọn táwọn fi ń ṣe yìí lọ́dọ̀ wa pa àfa wa ni wọ́n ẹni wòye sáfà. Allah. ń gbé ní nǹkan ti sọ pé nǹkan wọn ò gidi àwọn tí wọn ò wá mọ̀ ń parẹ́ wá bọ́ ọbẹ̀ tẹ́ ẹ bá padà bá yí padà ibi náà ti yí padà o. Allah. Amókun ẹrù rẹ̀ wọ́ olókèlè ń wo ẹ̀wù sàlẹ̀ bàbá ibi tí nǹkan bá ti bàjẹ́ náà wọ́n ti tún ṣe padà o ẹ bá a tún ṣe. pọ́ìntì àkọ́kọ́ lọ́dọ̀ Foreign lónìí nù. حياكم الله الكريم. ẹni tó ti bíbélì lè ké bóòní sọ bó ti jẹ́. حياكم الله الكريم. bàbá àwọn tá a máa sọ fún lọ́dọ̀ tiwa tá a máa halẹ̀ pé má fọlá alájàgbà bẹ́lẹ̀ fún ọ ayé yóò rí báyìí ẹni wòye sáfà. a halẹ̀ máa wọn olówó ọ̀dọ̀ wa pé tí ọba múnú bí mi ti ń bá fi dé lọ́rin nǹkan ó sì sí ọ. gbogbo àwọn tá a máa fi halẹ̀ wọn ní wòye sáfà. الله. bàbá wa àgbà khalifa ọba tó ní òní fi ń lẹ. آمين. bàbá wa àgbà Sheikh Zakir búlàlà bàbá mi búlàlà lẹ́ẹ̀kan náà. بولالا. látara ilá kalimanuna. ما لم تكن في ذكري مجنونا. àbá afọ́rin wọ́n ní ikú náà fi máa yẹ èèyàn wọ́n ní wọ́n ní fi kú máa yí tàwa o. ولن ترى إلهك المهنونا. posthumous award lẹ́mọ̀ fáwọn èèyàn tó bá wá kú tán olóore lọ gbogbo ẹni tí ń sunkún ní mídà kí màmú àgbàlú lọ́rin kú sọ délé wọn fún amílìkì. ولن ترى إلهك المهنونا. Foreign lọ́jọ́ kọkànlẹ̀ eléyìí títí di sí náà ẹni tó ń lójú òrí náà rí pé nǹkan ló dúró. ولن ترى إلهك المهنونا. bàbá mi tọ́lọ̀ ń sọ mí dé mo kú lẹ́ni tí máa pààyàn nítorí tó ní tó yẹ pé jàmbá ni èmi náà níjà lọ́wọ́ tó yẹ pé ti bọ́lọ̀ ó kẹ́yàn ní mi tọrọ jẹ mo dẹ̀ ní contentment pẹ̀lú tí mo ní. حياكم الله. وربك ọlọ́run nù. يخلق من يشاء ويختار. ọlọ́run lé mi ọlọ́run aya Foreign lónìí àgbàbúlálà. وربك aya méjì mo mú wá fún Foreign nígbà ọ̀rọ̀ ti kàn mí hùn. wọ́n ti pín ẹ̀ láàfin lódò tó bá ń pín ọ láàfà. ó yẹ kó o máa wà pẹ̀lú mọ̀rẹ́ mi omi tó o bá ń lọ. wọ́n pè é láàfà ó yẹ kó o máa wà pẹ̀lú ìmọ̀ rẹ ní gbogbo tó bá ń lọ ni. gbogbo Nàìjíríà mò ń pè ní South West. وربك ẹ má dá ọjà fáyìí mọ́. وربك bàbá وربك wọ́n fà bá àwọn èèyàn tó pọ̀ ní láyìn. wọ́n dẹ̀ wọ́n bench àwọn èèyàn. وربك يخلق ما يشاء ويختار. bàbá àwọn tí wọ́n fẹ́ lọ tí wọ́n fẹ́ wà tí wọ́n fẹ́ bench torí kó bench dájú kó lọ relegation lọ. kó bench ó dájú kó irrigation lọ. wọ́n lè padà substitute ẹ̀ pẹ̀lẹ́ lómi. tó bá lọ relegation wò lè gbá mi máàcì. wò ó Foreign fún àwọn tí wọ́n gbà fún Foreign ọtí ẹ ti relegate wọn. ما كان لهم الخيار. ọlọ́run lẹ́mi ọlọ́run yàkàlùkù máa yà ṣá. dúró mákẹ́wù ní istimurori àtàjàdúdì. حفظكم الله الكريم. fíìlì mìdọ́rí wù ní ọlọ́run ní every time èmi ọlọ́run dàn tó wù. ويختار. so èébú ẹ̀kọ́ bàbá ẹ̀gàn oníkóyin ó má dùn. ẹ̀gàn kò ní kí oyin yẹ kó má dùn. ètò ìlọjọ kò sílé Haúsá wọn yóò wá gbé kámẹ́rà síwájú báyìí mo ní wọ́tọ̀ ọdún ó lé Haúsá yóò dákó yẹn. وربك يخلق ما يشاء ويختار. ilé abá yóò lọ jókòó. وربك يخلق ما يشاء àwọn èèkó ní Haúsá tó bá fẹ́ ṣe dáwà lọlẹ̀ Ìgbò. mo lọ bìkan lẹ̀ Ìgbò ní wọ́n béèrè fatiwa kan lọ́wọ́ mi mo pe àwọn afá mi lé ni. حياكم الله الكريم. bàbá fatiwa tó jù mí lọ wọ́n ní wò kírun orí ìlú yìí àfáà kan wá ṣe wáàsí fún wa àwọn méjì ni àwọn méjèèjì nìkan náà máa ń pa ọ̀rọ̀ káàkiri máa wá ṣe wáàsí fún wa Ọlọ́run wá ní káwa mi àwa mẹ́wàá ó gba wáàsí àwa fẹ́ kírun pẹ̀lú wọn àwa ṣe kàámà bàtí ìkan ẹ tó ṣe kàámà lọ ìkan nínú àwọn ni òun ṣàlùwàlá lọ́wọ́ kò jọ ìrun máa gbọ́ o bàbá pàṣẹ mi wá tí wà lọ́wọ́ mi nu o mo kọ́ pé lé ná ẹ mọ̀ wá ṣe ẹ wà dún bí ẹ tún mọ̀ wá kọ̀ndẹ́mù àwọn Ọlọ́run ló mọ ìyẹn tó ti liberate Islam látara àfa àwa Foreign. وربك يخلق ما يشاء ويختار. sáré tí Foreign tún wá ní sọ fún gbogbo ayé lónìí ìkànnì kẹ́hìn padà bọ̀ abití sọ
ìkànnì àwọn tọ́lọ̀ wọ́n wá pe àfáà wa Foreign wọ́n pe àfáà wa Foreign wọ́n wá ń béèrè nípa àmì lọ́wọ́ àfáà wa Foreign ṣe mẹ́ni báyìí wọ́n gbé ọ̀rọ̀ wa déwájú rẹ̀ ó dẹ̀ sọ tí o mọ̀ nípa wa ó dẹ̀ sọ fún ẹni yẹn wo tí o bá gbé tiẹ̀ lọ gàrí ló gbé lọ yẹ Ọlọ́run máa gbé lùbọ̀ sùn wá. وربك يخلق من يشاء ويختار ما كان لهم الخيار سبحان الله وتعالى عما يشركون. bàbá wọn wá lọ ẹnìkan wá ń sàlùwàlá lọ ẹnìkan ti gbẹrun dúró ó kí wọn lórí rákà méjì tó ti bọ́ mọ́ ẹnìkan lọ́wọ́ nínú àwọn méjèèjì òun bá so nínú àwọn mẹ́wàá tó kù kò sẹ́ni tó mọ̀ọ́rún kí. Allah. wọ́n yìí ti kí méjì. ṣé wọ́n bá àrùn jẹ́ ní àbí wọ́n mọ̀ kí lọ. وربك يخلق ما يشاء ويختار dáhùn. ما كان لهم الخيار ẹ wá dún lẹ́yìn kámẹ́rà kan lé Haúsá ẹ máa kọ̀ndẹ́mù gbogbo sẹ́. ما كان لهم الخيار ọmọ yìí àwọn tá a ti fi ń tọ́ ọ̀pọ̀ tó ń pè é dandan ẹ̀ tó láǹṣẹ̀ yẹ ọmọ yìí àwọn tá a ti fi wọ̀ sí Islam. ما كان لهم الخيار ظلمنا هذا الدين مرتين. حياكم الكريم. ظلمنا هذا الدين مرتين. مرة بسوء التطبيق مرة بسوء التطبيق ومرة بالعجز عن التبليغ. حياكم الله الكريم. bàbá fìtínà táwọn èèyàn ní ni pé akọ́ ẹ alẹ́ àwọn èèyàn kó ní Islam nítorí ìdí méjì bìsú ìtàkì àmọ́ bá ṣe ń practice Islam gbogbo nǹkan lẹ́ design ní líle fáwọn èèyàn àwọn èèyàn wá wọ pé Islam yìí gan ti le jù Sunday tákẹ́ jó lásán á lọ Islam mọ́. Subhanallah. ẹ wá já máa lùsì àwọn èèyàn sábẹ́ kan láyé ànábì Muhammad sallallahu alayhi wa sallam. ilé kèfèrí ló fẹ́ lọ pa àdìsí ní ìfẹ́ kéni kèfèrí ẹ wá rí pọ́ bá wọn ni ashhadu an la ilaha illallah wa anna Muhammadan rasulullah faqatalahu. Allah. olóńgbò nígbà ànábì gbọ́ sábẹ́ wa pa wọn dún ànábì yẹn fún ànábì ní òròpé ànábì àwẹ̀ kan lẹ́ẹ̀kan à ń lé la fẹ́ pa torí pé wá rí pé ó rí dà ẹ̀rù dá wá bà á ó wá lọ́hùn gbọ́ lọ́hùn bá gbọ́ èmi ń pa o ànábì ní ọlọ́run ó kún ọyọ lọ́wọ́ láìláìlá tó bá di wájú ọlọ́run. wa rabbuka yakhluqu ma yasha'u wa yakhtar. ó wà fún àtàbà sí wáàsí ẹ rọra mú ilé fáwọn èèyàn jù ẹ ti mú ẹ̀sìn ilé jù. ẹ̀yin àfa tẹ́ bá ṣe wá sí ẹ ti mú ẹ̀sìn yìí lé fáwọn èèyàn jù ẹ bá wà dẹ́. ànábì ní sáà wà sáà. sallallahu alayhi wa amma sallam. su'ilat Aishatu an khuluqi Rasul qalat khuluquhu al-Qur'an. sallallahu alayhi wa sallam. máa bí yàrá Aisha lè rẹ̀ pé kí ni wà nẹ́bì ó ní wà nẹ́bì ní Kùránì gẹ́gẹ́. sallallahu alayhi wa sallam. ó ní sọ̀rọ̀ pé bàmí Kùránì ó gbóná bàmí yóò rọ̀ lóye tí wàá sí tẹ̀yìn òrò rí àbí kẹ́ máa kọ̀ndẹ́mù èèyàn kẹ́ máa gé wàá sí wọn sọ̀rọ̀ láyìn. ma kana lahumul khiyara. Foreign ọba tó ṣe ní exceptionary aya àkọ́kọ́ nù kí láyé ẹlẹ́ẹ̀kejì ni pé tilka rusulu faddalna. ba'duhum ala ba'din. bàbá táwọn àtàwọn àti tẹ̀mí fi yàtọ̀ ní pé mi pípíà fún wọn minhum man tẹ̀lé mi ha Qur'an ọ̀dọ̀ fún mi náà mo ti sọ lọ́dún kan pé afastul Qur'an an dhahril qalb. tilka rusulu faddalna ba'duhum ala ba'din. minhum man kallama Allah. wa rafa'a ba'duhum darajatin wa atayna Isa ibn Maryam al-bayyinat. wa ayyadnahu bi ruhil qudus. ولو شاء الله ما اقتتل الذين من بعدهم من بعد ما جاءتهم البينة ولكن اختلفوا فمنهم من آمن ومنهم من كفر ولو شاء الله ما اقتتلوا ولكن الله يفعل ما يريد تلك الرسل. مرة بسوء التطبيق. Baba, person practice Islam, call and practice here. ẹlẹ́ẹ̀kejì marratan bil ajizi عن التبليغ
ẹni tó fẹ́ gbé ọ tó jẹ́ conveyance Afakumullah. tó fẹ́ conveyance ọ̀rọ̀ Ọlọ́run fáwọn èèyàn bàbá àgbà alikali ẹni tó fẹ́ conveyance ọ̀rọ̀ Ọlọ́run fáwọn èèyàn Àmín. ọ̀nà tí ń gbé gbà kọ́ ni wọ́n gbé gbà táwọn èèyàn fi gbà wọ́n lọ́ọ̀ máa bá ṣe correct èèyàn ni. ó mọ bí wọ́n ṣe correct èèyàn ni. a correct lágbájá kó gbà sọ́dọ̀ tí wọ́n ń gbà correct yẹn lọ correct yẹn. a correct lágbájá kò dẹ̀ gbà sọ́nà tí wọ́n ń gbé correct èèyàn ló fi correct ẹ̀. bàbá kò sẹ́ni tí ẹ gba correction ọ̀nà tí ẹ bá gbà correct yẹn ni yóò fi hàn pẹ́sẹ́ yóò gbà àbí kò ní gbà. níparí afáwà fọ́rin pàtí mo kí bàbá tán mo wá kí àwọn bàbá wà amánà qatu min al-udaba aljahabiza min al-ulama Afakumullah. ọmọ ìyá mi gangan ni albahaja. Haja. dákun mi àfa àpàtàpàtà ma kuntu a'rifu anna al-ilma zamalani àfàwà al-irshad láti ìlú Ìwó àdìsí tí mo kó wá mo ti bẹ́ǹdì ẹ̀. يا فرح بشراك àdìsí tí mo gbé wá ni pé matalu ma ba'athani Allahu bihi min al-huda wal-ilmi ní tó àwọn fún ọmọ tu kamathali al-ghayth asaba aqda fakana min anakiyatun qabilat al-ma فانبتت الكلها والخشب الكثير وانتو لا كوا كاديزي مو كقران استشهاد مو كاديزي استشهاد تواكي فورك ما لو يا فرح بشراك على برنامج ابا فوني يا ماتي لما بو يا فرح بشراك على برنامج تم تم بيكاسو لو تي او ولي يا حبيبو اوي فوني توني فوني با ووتان يا فرح tọ́ni fọ́ni bá wú tán máa ń ná àwọn kọ́ọ̀pù disposable kọ́ọ̀pù yẹn náà máa ń ná tiwọn. يا فرح بشراك على برنامج bàbá àbá fọ́ni mo bẹ̀ lórúkọ Ọlọ́run àyà tèmi ó ké fún tẹ́kẹ̀ máa mú lọ ni pé ẹni rabbi awzi'ni an ashkura ni'mataka allati an'amta alayya. وعلى والدي ẹ dúpẹ́ ara yín fọ́ni èèyàn pọ̀ ní rẹ́ẹ̀sì sẹ́ẹ̀rì ẹ̀ka láwọn èèyàn kọ́mẹ́ǹtì tí ò dáa ni àwọn tí wọ́n lù tí ò dún fún pọ̀ sóun lẹ́ni ni àwọn ọ̀kín nínú òun bẹ̀ wàhálà lẹ́yìn ìyàwó rẹ̀ kí ó sọ pé ẹ̀ ń disturb mi ẹ̀ dákẹ́ náà. وعلى والدي bàbá ẹni títí ẹ bá ti yàtọ̀ mọ̀ kọ́tà tí ó yàtọ̀ sẹ́yìn nìkan ni wọ́n ń bóyin lọ́kọ̀ kọ́tà kan máa ń tó sọ fún wa pé àwọn jọ ṣe díìlì ni wọ́n kàn fi style gbọ́kọ̀ fún wọn náà ṣe díìlì kí wọ́n gbọ́kọ̀ fún ẹ wọ́n gbé fún wọn. قال ربي أوصني أن أشكر نعمتك التي أنعمت علي ẹni tẹ́ bí ń pa tó wá kọ́mẹ́ǹtì ó wá ebi ń pa wá ń kọ́mẹ́ǹtì ẹ̀yin wá ń bínú lẹ́yìn tẹ́ ti jẹun tẹ́ ti yó. نعمتك التي أنعمت علي mi ò tiẹ̀ mèsì tẹ́mi ó fún yẹn nísìn tí bá ti wákàtí mi tí bá ti bá ìṣẹ́rò tó sáwọ́ àmì pé tó pé. وعلى والدي tó ti وأن أعمل صالحا ترضى وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين tẹ́ bá dúpẹ́ àwọn yẹn tẹ́ dúpẹ́ àwọn tó bí. وعلى والدي àwọn tí wọ́n rà á nìyẹn o. وعلى والدي ẹ wá kí ìmọ̀ mi pé ẹ ṣeun mi. وعلى والدي ẹ lọ kí ẹni mọ́ mi. وعلى thank you mother mi tó kì í sọ lọ́tí. àwọn ọ̀rẹ́ mi á fi ìbú mi tó bá ń ṣoṣo káàkiri. thank you mother mi tó kì í sọ lọ́sọ. àwọn ọ̀rẹ́ mi á fi ìbú mi tó bá ń sọ káàkiri. thank you mother mi mother mi tó kì í sọ lọ́sọ. olóso. àwọn ọ̀rẹ́ mi á fi ìbú mi tó bá ń ṣoṣo káàkiri. thank you mother mi tó kì í sọ lọ́sọ. àwọn ọ̀rẹ́ mi á fi ìbú mi tó bá ń sọ káàkiri. àwọn ọ̀rẹ́ mi á fi ìbú mi tó bá ń ṣoṣo káàkiri. àwọn ọ̀rẹ́ mi á fi ìbú mi tó bá ń sọ káàkiri. Oya, ẹ lọ kí ọ̀rẹ́ thank you daddy mi tó kì í sọ lọ́tí. àwọn ọ̀rẹ́ mi á fi ìbú mi tó bá ń ṣubú káàkiri. thank you daddy mi
foreign. Kódà nígbà rí ayé àyẹ̀ dúró máa kọ́ ni kí ó ti mọ̀ kọ́. يا فاري بشراك على برنامج. Èmi ti sọ microphone lẹ́lẹ̀ àmọ́ kí n kí fọ́ọ̀rìn orin kí ó ti mọ̀ kọ́ mo ní fọ́ọ̀rìn I'm here to congratulate you. يا فاري بشراك يا فاري بشراك Mo ti mọ fọ́ọ̀rìn lọ́dún tí wọ́n ti máa gun mọ́rúwá lọ́wọ́ àsí. يا فاري بشراك Àbá àtọ́ ń wò yìí fọ́ọ̀rìn tí wọ́n fọ́ọ̀nì ló yẹ kí wọ́n máa pè wọ́n. Ọdún tí mo mọ fọ́ọ̀rìn bàbá ọdún náà àfáà wa àgbà kan nílọrin yìí náà wọ́n pe àfáà wa fọ́ọ̀rìn. Àwọn á pè mí fáwọn ọdún lọ́dún náà. Ọdún yẹn ó jẹ́ ọjọ́ kejì tí mo dá that was 2020 àbí 2020 kọ́. Mo dá yìí Dubai lọ́dún yẹn ni. Àfáà yẹn wá fún mi láwọ̀ àwa wá. Àfáà fọ́ọ̀rìn ni wọ́n wá ní wọ́n ṣe wá sí ńjọ́ náà. Bàtà àfẹ́ wọn àti dé báyìí nínú mọ́rúwá àtàwọn àtàjánásì. Àwọn òpin kúrò àfẹ́ àwọn olè yìí tí wọ́n tún gbé mọ́rúwá wọ ojú àgbò. يا فاري بشراك على برنامج. Bàbá mọ́sùn ló ti bẹ̀rẹ̀ ẹ̀ ń lọ Ferrari. يا فاري بشراك Bàbá lẹ́yìn Ferrari ẹ̀ kọ́ máa ń sàn tí ó fọ̀ ta lórí. يا فاري بشراك Kí ló kà wá àwa tá a gbọ́ pa àwa ń kọ́lé lọ tí a ti يا فاري بشراك àwa ń gun mọ́tò lọ tí a. يا فاري بشراك على برنامج. Ó dà nígbà tẹ́ ń fẹ́ ni tí o ti níyàwó lé ní kìnìún tẹ́ fẹ́ kó máa kanra máa ń tí o. كنا مدعا لربنا لمنان كنا مدعا لربنا لمنان لربنا لمنان كنا مدعا لربنا لمنان Àbí ibi ìsẹ̀rẹ̀ كنا مدعا لربنا ẹ̀yẹ́ lu ẹ̀dúró ẹ̀ tẹ̀lé. يا فاري ọ̀yìn pẹ̀lú kálukú máa yí ara rẹ̀ tó wáyé dibi ká fi òun sílù àbí bùlá gbé fún wá tẹ̀lé. يا فاري بشراك على برنامج كنا مدعا لربنا لمنان كنا مدعا لربنا لمنان كنا مدعا لربنا منان كنا مدعا كن شاكرا كن شاكرا كنا مدعا لربنا لمنان كنا مدعا لربنا لمنان كن شاكرا لربنا لمنان كنا مدعا لربنا لمنان. àbá àbọ̀lì ẹ̀ ṣe 50 láyé آمين ẹ̀ ṣe 50 years anniversary آمين ẹ̀ ṣe 100 years anniversary آمين bàtẹ́ bá fi ṣe 170 báyìí á fi rúbẹ̀rù tí ojú àgbo ni آمين tó láti máa sáyé lóru nígbà yẹn ẹ bá sàmì dáadáa آمين èmi ò fẹ́ kẹ́mi yóò gùn dáadáa kẹ́kẹ́ ló 210 210 210 nínú àlàáfíà tẹ́ bá fi ṣe anniversary 210 ọ̀dà wà báyìí wheelbarrow láàfin gbé ojú àgbo subhana rabbika. Yahweh yani Messiah. Mubaliga Tahaya. Sali ala Muhammad. Hiroshide wale Allah. Yahweh yani Messiah. Mubaliga Tahaya. Sali ala Muhammad. Hiroshide wale Allah.